aspect mi lórí ọ̀rọ̀ yìí. Lọ́pọ̀lọpọ̀ gbà tá bá sọ pé Islam is a religion of tolerance, a religion of peace, a religion of love, a religion of unity. Àwọn yóò máa bi wá léèrè wípé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀sìn yìí rí lóòótọ́, kí wá ló bí ogun? Kí ló bí ẹgbógun tì wọ́n? Àwọn yóò máa ka àwọn àyà kan fún inú Al-Quran wípé kọ́ọ̀tì ìlú ẹ bá wọn jà, ukutulu. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. صلوا على النبي الكريم. Ìjókòó ẹ̀yà mi yìí ẹ jẹ́ kí a ká dí àwọn àyè tó pa sófo yẹn. Tá bá rí àga tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa tí ò séyàn ń bẹ já jókòó síbẹ̀ ká dì. Ìdí àwọn ìjókòó yẹn yóò jẹ́ kí Ọlọ́run bá ta aláwọ̀ mọ̀ yìí pé ìjókòó yìí nítumọ̀. Masha Allah. Èmi gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ní mi orí kanú hadith. Wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní Ànábì sọ pé kádàrá ẹlòmíì ti ẹlòmíì síwájú. Àmọ́ akara nafsahu gbogbo ìgbà tí wọ́n bá ti wá ń gbé àga fún yóò máa ju ẹ̀ sí ẹ̀yìn fa akara Allah Ọlọ́run náà dẹ̀ mú dẹ̀ jù sẹ́yìn. Àbá ní ká wo lóòótọ́ nínú ẹ̀kọ́ Islam náà ni tenzimul majlis ká jẹ́ kí ìjókòó wa kó nítumọ̀. Gbogbo ẹ̀yin àǹtí mi tẹ́ wà ní ọwọ́ wájú ń bẹ̀ ẹja bọ́ síwájú. Bẹ́ẹ̀ bá bọ́ síwájú láàyè yìí à ń fi Ọlọ́run dá wa lójú wípé a ti bọ́ síwájú nú ayé nu àti dórí ẹ̀yìn mọ́. Àmín. Nǹkan tí ò le rárá ni gbogbo àwọn àga tó pa sófin yẹn ẹjẹ́ á di ìjókòó wá sí ni lẹ́ẹ̀kan náà. Kò sí alága, kò sí ẹnìkan tá a fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀. Ẹ kàn bọ́ síwájú kọ́lọ́mọ rí yín níwájú kó tò yín síwájú. Akí Ọlọ́run. Allah. Ọba tẹ́nìkan ò lè kí tán. Allah. Akí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń jókòó síwájú wọn Ọlọ́run bá mi pọ́n yín lé. Amiina. Gbogbo ẹ̀yin mọ́ mi tẹ́ ń bẹ níwájú bẹ́ẹ̀ ẹ bọ́ síwájú. Wọn ò ní jí yín gbé lọ ń yà yẹn ẹ bọ́ síwájú. Òṣòwò kan tí wọ́n gbà lọ́wọ́ yẹn ẹ bọ́ síwájú ẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn èèyàn wà ń yà yín nígbà tẹ́ bá wà lẹ́yìn bá wọn máa rò pé àwọn èèyàn wá dà wájú ẹ̀yin ara wájú wá lọ jókòó sẹ́yìn. Àga tẹ́ bá torí tó bá ń bẹ láàrin bẹ̀ tí ò bá sí èèyàn kankan bẹ́ẹ̀ dì í. Ibi tó ti rà á fáwa nù àwọn tó bí wa tó bá kó wa lọ sóde wọn à ní ẹ jókòó síwájú. Iwájú tá a jókòó sí lánàá la fi wà wájú lónìí báyìí. Mọ̀ ju ọmọ rẹ sẹ́yìn iwájú àwọn àfa. Ó fẹ́ kó wà lẹ́yìn nù. Ó jẹ́ kó mọ wò báyìí kó mọ ṣẹ́jú mọ́ báyìí ni. Wọ́n dẹ̀ jura rẹ sẹ́yìn jù nú ayé bíbẹ̀ kọ́ ẹ̀yìn yẹn ó ti mọ́ ọ lára. Níjọ́ tó bá fẹ́ gbé wájú yẹn fún ẹ kó máa wí kí la tún ṣe ń wájú. Torí kó ti pẹ́ lẹ́yìn. Ẹ jẹ́ kí wájú ó mọ yín lára dáadáa ìjókòó bíi bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀. Allah. Àwọn tí wọ́n ń jókòó síwájú olórí méjì èèyàn bíi tí náà ni wọ́n. Akí Ọlọ́run. Allah. Akí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí ìkàlẹ̀ Maulana Mudirul Markaz. Adamallahu hayatuhu. Bẹ́ẹ̀ yẹn bá ti rí bàbá wa àgbà Adéwọ̀lú Al-Muhaddis. Adamallahu hayatuhu.
Ọlọ́run fún wọn ní nǹkan mẹ́ta kan tó jẹ́ pé kò ṣọ̀wọ́n bí wọ́n bá ka tírà Sheikh Adam Lubabul Adab bàbá pín tírà yẹn sí ọ̀nà mẹ́ta apá àkọ́kọ́ wọ́n fi sọ̀rọ̀ nípa al-kitaba wọ́n fi ẹlẹ́ẹ̀kejì wọ́n fi sọ̀rọ̀ nípa al-kitaba wọ́n fi ẹlẹ́ẹ̀kẹta wọ́n fi sọ̀rọ̀ nípa at-ta'lif al-kitaba ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá ni nǹkan kíkọ kákọ nǹkan yálà orin ni tàbí ọ̀rọ̀ wúwo apá kejì bàbá fi sọ̀rọ̀ nípa al-kitaba ká sọ̀rọ̀ apá kẹta bàbá fi sọ̀rọ̀ nípa at-ta'lif ká ṣe tírà nínú tírà yìí bàbá wa ń ṣàlàyé pé àwọn kan wọ́n wà ní fánù al-kitaba wọ́n mọ̀rọ̀ sọ àmọ́ tẹ́ bá ka al-kitaba yẹn ní báwọn ń bẹ̀ àwọn ò kọ nǹkan lẹ̀ àwọn ń sọ ni àwọn kan wá ń sọ àwọn ò kọ àwọn kan wá ń kọ àwọn ò ṣe ní tírà àbáwá Adéwọ̀lú tí ń wá jẹ́ mẹ́ta Ọlọ́run fún yín ní ká kọ nǹkan lẹ̀ tẹ́ bá kọ nǹkan lẹ̀ báyìí wọ́n mọ̀ pé àfa àlélẹ̀ Ọlọ́run tó wá fún yín ní al-kitaba ó tó wá fún yín láhán tẹ́ ẹ lè fi gbé ìmọ̀ tí ń bẹ nínú yín jáde ó tó wá fún yín ní at-ta'lif ta'lif fún yín ní ẹ tó wá lè kọ́ ọmọ àfa mi láhán ó ní gègé àmọ́ kò ní ta'lif kò lè pọ́n tí ń bẹ lára ẹ̀ sára àwọn ọmọ ẹ wá tún pọ̀ sára àwọn ọmọ níjẹ́ òní tọrọ ṣe bí ọ̀rọ̀ mímọ̀ ẹ wá sùn lẹ̀ síbi kan báyìí ọ wá ń kọ́ nǹkan lọ mo láfa mi wàláhì kò ní lójú oorun báwọn orí ó kàn mọ́ fọ́ ni torí pé kò tí ì ṣiṣẹ́ débi kó lè sùn ọlọ́njọ́ mọ́jú ó bàjẹ́ fún yín. Amina. idha nahnu asnayna alayka bi salihin fa anta alladhi nusni wa fawqa alladhi nusni wa in jaratil alfadhu minna bi midhatin li ghayrika insanan fa anta alladhi na'ni. ajá náà sì ṣàmọ̀ tẹ̀lé mi díẹ̀díẹ̀ òní ilé la wà. Masha Allah. tá a bá yìn èèyàn kan ẹ̀yin náà là ń yìn. Bẹ́ẹ̀ni. tá a bá pọ́n yín ẹ ṣe sábà bí tá a fi pọ́n yín ni. Allah. gbogbo ntọ́lọ́run fi pọ́n yín lé Ọlọ́run má fi kàn yín lábùkù. gbogbo ẹ̀yà Amina. bíi amọ̀ tẹ́ bá ṣe á ní Ọlọ́run ní kàn ọmọ yín náà. Amina. mo wá kí bàbá wa gbà Sheikh Siwu Adamallahu mo kí hayatahu. tọ̀wọ̀ tàpọ́nlé ẹ ṣeun púpọ̀ ẹ kú dìde ọba tó tò yín síwájú kò ní jù yín sẹ́yìn o. Amina ya kí Allah. bàbá wa gbà Al-Jawhari Adamallahu hayatahu. nínú àwọn sójà wa ní báràkì wa ní mọ́ríkàzì nù gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́ẹ̀kan báràkì ní mọ́ríkàzì àwọn sójà tí wọ́n wá jẹ́ kó gbó wọlé wájú tí wọ́n jẹ́ wọlé lẹ́yìn ní àfàwà Al-Jawhari ṣẹ́rí tí mo fẹ́ràn púpọ̀ ní mọ́ríkàzì ni wípé tó bá fẹ́ èèyàn tó tutù àwọn tó tutù wà ń bẹ̀ tó bá fẹ́ àwọn tó gbóná wà ń bẹ̀ tó bá fẹ́ àwọn tó ga tó bá bẹ́ẹ̀ ga débi tó bá ga dé wọ́n wà ń bẹ̀ tó bá fẹ́ àwọn tó kúrú wà ń bẹ̀. Allah. gbogbo àwa yìí nísìnyí gbogbo agbájá tẹ̀yìn ṣe èmi ò ní àmọ́ díẹ̀ díẹ̀ làwọn mọ̀ sọ tiwa agbájá tí náà wá nílò rẹ̀ láyè rẹ̀ ọba tó ṣe yín ní àáfàá tó dá láhán tẹ́ ẹ̀ padà mọ́ wá fọwọ́ ta wọ́n láyà kọ́ mọ́ wá mú gi yín ojú máa tì wá pé àáfàá tí ń bá wá fọwọ́ ta wọ́n yẹn láyà yìí ọmọ mú gi rẹ̀ ọlọ́njọ́ mọ́ fi yín ṣẹlẹ́yà o. Amina. ní tó dáa ni kéèyàn bọ́ síwájú pé mo fẹ́ gbìjà Amẹ́ríkà kó wá ní tí ó fi gbìjà rẹ̀ ìtò burú jáì ni kéèyàn sọ pé mo fẹ́ gbìjà Amẹ́ríkà kó wá ní tí ó fi gbìjà Amẹ́ríkà bí ìgbà téèyàn fẹ́ fi Amẹ́ríkà wọ́ lẹ́nu gbogbo ntẹ̀ ń wí pátáwọn ẹ mọ ntẹ̀ ń wí ẹ dẹ̀ ń rí dìfẹ́ǹdì apádà sí àbúrò àti ìgbà ọlọ́mọdé ó kàn yín. Àmín. mo fi Mọ̀lánà Mudirul Markaz mo fi kí yín Allah. mo kí gbogbo ẹ̀yàn àfáà mi ní ìkàlẹ̀ ń bẹ̀ mo fẹ́ dá bàbá wa Adéwọ̀lú mo fẹ́ dá wọn dúró mo kí àfáà wa oní ìnáwó òní Adamallahu hayatahu. Mufty youth ọlọ́run kí àfáà náà púpọ̀ Pọ̀. ọlọ́run fún yín lẹ́wà ó wá fún yín làákàyè ẹ wá máa rá mú ẹ mọ̀ rírìn ẹ mọ̀ ṣe sí báwọn èèyàn ṣe bàbá Adéwọ̀lú kọjá ẹni tí wọ́n kàn nẹnu wá sóde kan Bẹ́ẹ̀ni. níjọ́ tó kọ́kọ́ wà wọn ẹ bá wọn ṣe dáadáa nu ṣe é mọ̀ pé èmi máa sọ fáwọn èèyàn pé èmi ò ní kéèyàn mọ́ embarrass mi ò dẹ̀ ní kéèyàn mọ́ gbà mí àmọ́ kò lè gbà mí lẹ́ẹ̀mejì Kanṣo náà ni. wallahi ta'ala gbogbo ohun tí yóò bá fojú mi rí láyé ẹ̀kan náà ni lẹ́yìn ẹ̀kẹ́ ò lè fojú mi rí lẹ́lẹ́kejì torí pé tí n bá ti lè gbà kó fojú mi rí lẹ́lẹ́kejì orí mi ò pé nù mi ò ṣe mùmí nínú mùmí ní ejò gbọ́dọ̀ sàn jẹ láàyè kan lẹ́ẹ̀mejì. Allah. ká ní pé ẹ ti fa àbùkù kan wọ́n ni n ò ní wá ìbáṣe tó dáa ni ọlọ́run ò ní já yín kò lẹ́yìn wọn. Amina. ò ní já yín kò lẹ́yìn babalágége. Àmín. ò ní já yín kò lẹ́yìn àwọn ẹni rí. Amina. gbogbo bí tẹ wá ní ìdí ẹ̀ ní tẹ́dé bẹ́ẹ̀ o. Àmín. báwo yẹn bá rí inú wọn dùn pé kúrọ́ọ̀ṣì wa rèé favourite wa rèé àfa wa rèé ohun tí ó fi ń ṣẹlẹ́yà online offline ọlọ́run ní gbé báyìí. Àmín. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ràn ẹ bá wọn ṣe amina. Amina ya Allah. kí bàbá mi àgbà Adamallahu hayatahu. Maulana
babalẹ́yẹ nkọrin ọlọ́mọdé ó bàjẹ́ fún yín. Àmín. ẹ kú ìnáwó mo kí gbogbo ẹ̀yin àbá mi ní ìkàlẹ̀. bàbá adéwọ̀lú fẹ́ kí n pass message kan fún wa mo dẹ̀ fẹ́ sáré pass ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́yà yín mo fẹ́ kẹ́ ẹ di ọ̀rọ̀ náà mú mo kí gold ọlọ́mọdé àtẹ́lọ́wọ́ ara wa Àmín. ẹ ṣeun ẹ kú àlejò wa lánàá mo kí àfa wa awal cash Dawamallahu kí gbogbo hayatahu. ẹ̀yin àfa wa mo kí ẹ̀yin ya wa ẹ kú àtàárọ̀ o message tí mo fẹ́ pass mo kí àfa wa yes alunaka olóhùn oyin ọlọ́run ló mọ iye ìyàwó tí ó padà fẹ́ bó ṣe wà yìí. Allah. pẹ̀lú ara Ìlọrin la fa wa ṣáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ albarak ọlọ́mọdé ó bàjẹ́ Àmín. ó tún máa díjú ó ń kọrin pẹ̀lú òun dídùn ó tún máa ń díjú tẹ̀lé ọlọ́run níjó bàjẹ́. Àmín. mo kí àfa wa mo kí yín tọ̀wọ̀ tàbí tàbí ọlọ́run bá ń kí yín o Àmín. ẹ má bínú gbogbo lápapọ̀ ni mo kí o èyí tí mo fẹ́ fi sọ̀rọ̀ ṣáájú kí tó bọ́ sínú ọ̀rọ̀ bàbá adéwọ̀lú mo fẹ́ kí ẹnìkan wàláì gbogbo ìgbà téèyàn bá ń wo ibi tó dé mo kí wọlé àwọn àfa wa Dawamallahu hayatahu. ẹ ṣeun púpọ̀ nínú àwọn tó gba àlejò wa ń jó ní lágége nù ẹ ra ẹ jòkó ọlọ́run wọn fi kankan ṣe yín Àmín. ẹ jẹ́ kí wọ́n jòkó lẹ́ẹ̀kan náà báwọn ẹ jòkó lẹ́ẹ̀kan náà báwọn. Masha Allah. mo fẹ́ yára appreciate ẹnìkan kí n tó bọ́ sínú wáàsí bàbá mi. Alẹ́ni náà bàbá. àwọn Yorùbá wọn ní kò sí bí okùn ṣe máa gùn tó ó máa níbi tó ti ń bọ̀ gbogbo àlàrírí ó níbi tá a ti ń bọ̀. Allah. àwọn ìgbà kan bẹ tó jẹ́ pé a ní n tá a fẹ́ sọ kò sẹ́ni tó fẹ́ gbọ́ n tá a fẹ́ sọ. ṣẹ́ẹ̀dẹ̀ rí kéèyàn ní n tó fẹ́ sọ kò tó kó rí àwọn èèyàn tó fẹ́ gbọ́ n tó fẹ́ sọ. torí wípé olóyìnbó kan ó kọ̀wé kan ó pè ní talent is never enough. ó ní ẹ̀bùn nìkan ò tó. bó o bá ṣe aeroplane tó le fò tó o bá ráwọn èèyàn sponsor rẹ̀ yàrá rẹ̀ ní òní tí mo fò. bó o bá sì kọ̀wé kan tí wọ́n yẹn ń dùn tí wọ́n náà ń ka fúnra rẹ̀ tó ń fò sókè tó ń fò sílẹ̀ tó o bá ti ráwọn èèyàn bẹ́ẹ̀ kà á òní kọ̀ mí mọ́. tẹ́ bá ti wá rí èèyàn kan tó gbé ẹ̀bùn yẹn jáde àfi kéèyàn appreciate ẹni náà. Allah. nínú owó tí ẹ gbà máa mú 100,000 níbẹ̀ máa fi kí alhaji wa muhammadu jami my latest naija. Dawamallahu hayatahu. òun ni màá fún ní 100,000 yẹn. ṣẹ́yẹ́ ni tẹ́ ń wò yìí níjọ́ tí a fẹ́ sọ̀rọ̀ tá a wà mọ̀ bí tá a ti fẹ́ sọ̀rọ̀ mídíà ẹni yìí là ń lò. ọ̀rọ̀ yẹn wà bọ̀ tá a bá sọ̀rọ̀ yẹn 1 view ni 2 view ni ẹni yìí ló wá ní platform. wọ́n á mẹ́sẹ̀jì ẹni ìjọ kan pé alọ́wọ̀ tá a fẹ́ sọ sí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn táwọn èèyàn ń sọ yìí táwọn náà bá sọ yóò jọra wọn kò jọra wọn ó ṣàgbọ́ nǹkan tá a sọ. àwọn kò sábẹ́ níwù àwọn ló wá fún wa ní avenue lọ́jọ́ náà. Allah. ọlọ́run ti ṣẹ̀san tó pọ̀ fún wọn o àjọ ń lọ hajj lọ́dọọdún ni. Bẹ́ẹ̀ni umura. àjọ ń lọ umra lọ́dọọdún ni. àjọ ń bẹ pẹ̀lú kiblatain ni. ó dà wọ́n ń fò káàkiri lọ ṣiṣẹ́ káàkiri àmọ́ bẹ́ẹ̀ mi náà ti ń rí wọn lónìí mo wá wò pé ààyè tí mo jòkó sí nínú àwọn tí wọ́n fún wa ní avenue yẹn rèé. Allah. nínú owó tí ẹ fún mi yẹn màá yọ ọ́ ń bẹ̀ mí náà fi kò ná ẹni tó gbé wa síta. Allah. àjìjà mi ò ọlọ́njọ́ nígbà tá a dé ta tó kò dáa ká wá gbàgbé yín ká wá láti jù yín lọ lónìí báyìí sí gbogbo apáta àlú mídíà wọn mọ́ mídíà oníkálukú wa náà ti gbéra àmọ́ kò wá dáa ká wá pa aṣọ yẹn tì aṣọ tá a wọ̀ ńjọ́ tá a ń rìn o ọlọ́njọ́ àjìjà mi ò ọlọ́mọdé ẹ̀rìn o. Àmín. my latest naija bàbá níjọ́ náà lọ́hùn kò sí àfáà náà tẹ́ bá fẹ́ mọ̀ kó relevant Bẹ́ẹ̀ni. ẹ kọ́kọ́ gbúrò ẹ̀ lórí péjì yẹn náà Wallahi. tẹ́ bá ti gbúrò ẹ̀ lórí péjì yẹn mọ̀ pé eléyìí ò tí ì sí Kò tí ì bẹ́ẹ̀ lọ bí kankan. ṣé ẹ mọ̀ pé ó tún wá jẹ́ my latest Nigeria Islamic lectures yóò mọ̀ tún mọ̀ pé ẹni yẹn ti jẹ́ international lecturer. Allah. àwọn máa wò pé àbí ìjọba Nàìjíríà ló gbé wá sí ẹ̀ ni wá sí yóò wá nítumọ̀ lójú àwọn èèyàn kódà tí wọ́n bá fẹ́ gbọ́ wá sí ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi torí péjì tó gbé yẹn wọ́n gbọ́ Allah. wọ́n ṣe dáadáa tó pọ̀ fún Islam. Allah. àbájọ́ náà lọ́hùn níjọ́ tí ọkùnrin kan bẹ̀rẹ̀ sí ní bumarikas wọ́n wá sọ fún wọn pé èmi náà fẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí pé n tó ń sọ yìí kò sọ̀rọ̀ ń bẹ evidence wa rè kùránì rè àdìsí rè tẹ́ni yóò bá fún wa platform jẹ́ ọlọ́run ẹni yẹn ti ní platform jù wá lọ platform tí wọ́n tọ́ fún wa la fi sọ̀rọ̀ díẹ̀ táwọn yorùbá àtàwọn èèyàn náà tiẹ̀ wà tó mọ̀ ọ̀rọ̀ sọ báyìí ọlọ́run bá ń ṣe dáadáa fún yín. Àmín. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ rárá mo fẹ́ sọ̀rọ̀ nípa religious tolerance tí mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí
mi ò lọ bí táwọn èèyàn máa ń lọ mo fẹ́ lọ aspect mi lórí ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá sọ pé Islam is a religion of tolerance, a religion of peace, a religion of love, a religion of unity. Àwọn èèyàn máa bi wá léèrè wípé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀sìn yìí rí lóòótọ́ kí wá ló bí ogun, kí ló bí ẹgbógun tì wọ́n. Àwọn èèyàn máa ka àwọn àyà kan fún inú Al-Quran wípé kọ́ọ̀tì ìlú ẹ bá wọn jà, òkútù ìlú ẹ pa wọ́n. Àwọn àyà míì wípé ẹ má bá wọn ṣe. Gbogbo àwọn àyà tí wọ́n ń kà yìí Kùránì ni, àmọ́ wọ́n ń pe kíní kan ní siyakul kalam. Kí ni wọ́n ń bá bọ̀ kó tó dé ibẹ̀. Àwọn èèyàn máa sọ pé ó dáa tó bá yẹ pé lóòótọ́ ẹ̀sìn tolerance ni wá ìtẹ́sìn yín ni kẹ́ ẹ pa wọ́n, kẹ́ ẹ bá wọn jà, kẹ́ ẹ má bá wọn ṣe tó dẹ̀ ń bẹ nínú Al-Quran. A wá sọ fún wọn pé ṣé gbogbo ayé ló gbà yìí pé Ọlọ́run ọba aláàánú ni. Allah. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bó ti wá jẹ́ aláàánú tó yẹ náà ó pa àwọn ìlú kan rẹ́. Ọba aláàánú dẹ̀ ni Ọlọ́run ọba tó ní tolerance ni, tó ní farada, tí ń farada ìwà gbogbo wa. Lábẹ́ bẹ́ẹ̀ náà rèé ó rán atẹ́gùn sódìdì ìlú kan ó parẹ́. Allah. Ìtumọ̀ yìí pé àwọn àyè kan ń bẹ Ọlọ́run ò ní lo tolerance pẹ̀lú àwọn kan. Kì í ṣe tàìsí tolerance ńlẹ̀ but tolerance pẹ̀lú àwọn yẹn agọ̀ ni ó bọ̀ sí. Allah. Àwọn àyè kan wà ń bẹ Ọlọ́run wà lo tolerance pẹ̀lú wọn. Àwọn wo ni àwọn tí wọ́n ṣe tán láti gbà tọ́lọ́run padà. Àwọn tẹ́ ẹ bá ti rí tí Al-Qur'an bá sọ pé ẹ bá wọn jà, àwọn tí wọ́n ń fi igi gún àwọn mùsùlùmí lójú, àwọn tí wọ́n ń fi iná gbóná tí wọ́n ń tìbọ̀ di wọn, àwọn tí wọ́n mú ẹrú wọn tí wọ́n so wọ́n mọ́lẹ̀ tí wọ́n máa ń fìyà jẹ wọ́n nínú wọn ni Yasiru. Wọ́n na Yasiru, wọ́n na òbí rẹ̀, wọ́n na bàbá rẹ̀. Ànábì ò sì rí nǹkan kan ṣe. Sallallahu alayhi wa sallam. Wọ́n wá nà wọ́n lásán wọ́n tún pa wọ́n sórí ìyà yẹn. Allah. Wọ́n gbá ìyàwó ẹlòmíì, wọ́n mú ọmọ ẹlòmíì, wọ́n já àgbà lẹ́yìn ẹ̀. Ọlọ́run ní tó bá ti wá dé àyè kan àwọn kan ń bẹ nínú wọn tó jẹ́ pé ẹ̀yin náà wà á jà láti fi dìfẹ́ǹdì ara yín. Gbogbo ìgbà tí wọ́n ti ń ka Kùránì pé Kùránì yìí náà ṣọ́ wá ní ká máa jà nínú o. Tolerance níbẹ̀ yẹn kò lọ mọ́ níbi tí o bá ti lágbára tẹ́nìkan wá ń lo agbára lé ọ lórí nílòkulò tó wá fẹ́ gbẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ò ń ṣe tó lè fi tolerance. La tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. Bàbá àgbà Adéwọ̀lú nínú tí wọ́n ń lò àyá Al-Qur'ani yìí wọ́n ní àyá kan sọ pé ẹ lè rí mùmínì kan láyé tí ó máa bá àwọn ẹlẹ́bọ ṣe. Yuwaduna man hada Allah wa rasulahu. Mani hadala ni kò ní mani àsọ́là. Ẹ lè rẹ́ nìkan tí ó máa bá ẹni tó bá ń gbógun ti Ọlọ́run ṣe. Rasulahu. Èèyàn bá ń gbógun ti Ọlọ́run ó ti dọ̀tá yín. Àmọ́ tí ò bá gbógun ti Ọlọ́run kì í ṣọ̀tá yín. Man hada Allah wa rasulahu. Bàbá sọ̀rọ̀ pa religious tolerance yóò wá dàgbà dé pé ya Islam kàn ní kẹ́mọ̀ practice tolerance tí ò practice ó practice ẹ̀ fáwọn tó yẹ kó practice. Yuwaduna Allah man hada Allah wa rasulahu. Àyà yìí òun sọ̀kalẹ̀ nígbà táwọn kan nú àwọn mùsùlùmí tí wọ́n lọ ṣe òfófó ogun fún àwọn kèfèrí látara pé wọ́n jẹ́ ẹbí wọn. Wọ́n wá ń sọ fún wọn pé ogun tá a fẹ́ jà yìí báyìí lànà bí ṣe ya plan ẹ̀ kalẹ̀. Àwọn kèfèrí yẹn wá gbọ́ wọ́n wá lo kíní yẹn against ànábì àtàwọn jẹ̀mọ́ rẹ̀. Walau kanu abahum. Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin mùmínì ẹ̀lẹ́lẹ́ nígbàgbọ́ nú Ọlọ́run àtànábì kẹ́ máa wá ju páàsì ànábì ilẹ̀ fáwọn tí wọ́n fẹ́ pa ànábì. Àyà yìí ń sọ pé ẹnikẹ́ni tó bá ti fẹ́ wó tọlọ́hun mùsùlùmí náà ò gbọ́dọ̀ bá aṣọ rẹ̀. Walau kanu abahum. Kò bá jẹ́ òbí rẹ̀ kò bá jẹ́ ìyá rẹ̀. Aw abinahum. Àwọn àyà yìí ni wọ́n ń lò. Wọ́n máa fi sọ pé ẹ̀wọ̀ Islam ẹ̀wọ̀ ẹ̀sìn Islam. In tó ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ má tú àṣírí ẹ̀sìn yín fún ẹlẹ́sìn mìíràn tó fẹ́ ti ẹ̀sìn yín ṣubú. Hádà lólò tó gbógun tì ká ní kó sọ pé kò ṣe tọlọ́hun àbá ní ó generalize ẹ̀. Àmọ́ kò generalize ẹ̀ torí pé kùfáàrù méjì níbẹ̀ al-kùfáàrù al-musalimun àwọn tó jẹ́ pé wọn ò ní problem pẹ̀lú rẹ̀ ṣé tiẹ̀ jẹ́ ṣe tèmi ni al-kùfáàrù al-muharibun àwọn kèfèrí tí wọ́n ń gbógun ti wá. Tá a bá rí ṣọ́ọ̀ṣì kan wájú mọ́sálásí bí ṣọ́ọ̀ṣì yẹn ò bá ti sáré pé kí mọ́sálásí wọ́n ó mọ̀ jẹ́ mọ́sálásí mọ́ à ní gbógun ti. Yuwaduna man hada Allah wa rasulahu. Àmọ́ tí wọ́n bá ń sáré ṣọ́ọ̀ṣì pé mọ́sálásí yẹn ó gbọ́dọ̀ wálẹ̀ ni
àwa náà wàá sọ pé a ní fojú bọ̀rọ̀ fún yín. yuwaduna man adallah wa rasulahu. ẹ̀rọ àyà kan tí wọ́n máa ń tú fún Kùránì pé ẹ pa wọ́n òun dìfẹ́ǹsì lásán ni. ṣé kí tó bá sọ pé wọ́n ṣe wá jagun a wá sọ fún ẹ pé ọmọ Yorùbá ni wá bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ kingdom wọ́n jagun. wọ́n jagun bẹ́ẹ̀. Ògbómọ̀ṣọ́ tábà wo fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ nígbà tẹ́nìkan terrorize wọn wọ́n gbógun dìde láti dìfẹ́ǹdì ara wọn. yuwaduna man adallah wa rasulahu. bí wọ́n bá gbógun tí wọn ò lè borí ẹ̀. ìlú tí ń jẹ́ ìlú yẹn ò ní exist mọ́ lónìí. yuwaduna man adallah wa rasulahu. ọmọ aláwọ̀ fẹ́ tolerate ẹ̀ ẹni tí ń pa àwọn èèyàn yà fẹ́ tolerate ẹ̀. kò sí bó tilẹ̀ wù kí ìjọba kan ó láàánú tó tẹ́nìkan bá ti bẹ̀rẹ̀ sí ní yọ àwọn èèyàn pa tó ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ìjọba náà ní láàánú rẹ̀. yuwaduna man adallah wa rasulahu. ẹni sọ sí president nísìn kó má ṣe nǹkan kan tó bá lè mú yín mú kinní kan tẹ wá sọ lu president ó bá ní kò bá ní ó dogun. wàláì. tolerance governor president kò débi kó o mú kinní kan kó wá attempt bí ìgbà tó fẹ́ pa á. òun náà ló bí pé o gbọ́dọ̀ make attempt bí ìgbà tó fẹ́ ṣe mùsùlùmí láburú kó wá sọ pé ṣèbọ́dẹ̀ ní àwọn mùsùlùmí máa ní tolerance wáyé tí ò wá fi ilẹ̀ fọ́lọ́. la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. ibi tí tolerance wá wà pọ̀ bàbá nínú ibi tí tolerance wá wà ànábì ń gba ẹ̀bùn lọ́wọ́ jíù. sallallahu alaihi wasallam. zirao ìgúnpá tí wọ́n fi májèlé sí jíù ló fún ànábì ilé aṣọ tó jẹ́ pé jíù ló fún ó ní bàtà tó jẹ́ pé jíù ló fún ó ní fìlà tó jẹ́ pé jíù ló fún ó lámọye nǹkan rẹ̀ tí ń bẹ lọ́wọ́ jíù tóun náà yá wọn jíù ó láwọn nàṣọ́ra tí wọ́n máa ń bẹ̀ wò nínú ẹ̀ ní wáfúdù nàìjíríà níjọ́ tí wọ́n bá bẹ̀ wò tí wọ́n bá fẹ́ kí wọn àsìkò wọn wá tó wọ́n sì kí wọn ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó tọ́lẹ́rẹ́tì wọn torí pé ó rí pé àwọn eléyìí náà ọkàn wọn fúyẹ́ àwọn tí ò tọ́lẹ́rẹ́tì làwọn tó rí pé ọkàn ẹ̀yìn náà wúwo. yuwaduna man adallah wa rasulahu. tẹ́ bá ti ń ka Kùránì tẹ́ bá ti ń bá ń bẹ̀ yìí pé ẹ bá wọn ṣe dáadáa àwọn tí Al-Kùránì ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní wípé àwọn èèyàn gidi tẹ́ bá ti wá ń gbọ́ ogun Islam ò kí ń dá ogun lẹ̀ Islam máa ń dá ogun padà ni ẹ má jẹ́ kó ogun yóò wọlé ẹ dá padà àbí nígbà táwọn èèyàn ń lọ Mọ́kà wọ́n kú Mọ́kà wọ́n lọ Mọ̀dínà wọ́n fẹ́ ṣe ìjìrà lọ pẹ̀lú ọ̀hún pé ẹ fi wálẹ̀ jẹ́ à lọ ìlú tá a ti ṣẹ̀sìn wọ́n dẹ̀ lọ ń dá wọn lọ́nà wọ́n dẹ̀ ń gba dúkìá lọ́wọ́ wọn ṣógun kọ́nù wọ́n sì lọ dá wọn lọ́nà wọ́n gba ìyàwó lọ́wọ́ ẹlòmíì pé ò lè mú ìyàwó rẹ lọ o wọ́n sì lọ gba ọmọ lọ́wọ́ ẹlòmíì wọ́n sì gba agbára lọ́wọ́ ẹlòmíì wọ́n gba nǹkan ògùn lọ́wọ́ ẹlòmíì. la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. tí wọ́n bá fi wọ́n lẹ̀ kí wọ́n lọ ni kò ní sógun. ẹ lè kàn mú Kùránì láàrin kẹ́kàn wá bọ́ síbẹ̀ kẹ́ wá yọ sọ́ọ̀tì tí kẹ́ máa fi English tu èdè tó kẹnu báwọn èdè tí Hafizu Ibrahim tó yìn wípé ẹ̀ mọ lúgàtúlẹ̀ àwọn bíyà ni èdè tó jẹ́ pé tó bá gbé túmọ̀ kan wá zọ́ ìran báyìí á tún ní túmọ̀ mi bá tì ná English ẹyọ kan yóò wá bá yín tú Lárúbáwá ẹyọ kan bó ló ṣe fẹ́ ṣe English ẹ sọ bí yẹn ṣe fẹ́ tú pé ọpọlọ ti ń lara ẹ̀ mọ́lẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ fẹ́ gbé wá ní English. Allah. ẹ máa wá kíní kan tẹ́ máa hun síbẹ̀ ni kò lè jọ́ láyé. la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. alágẹmọ tí ń rìn jẹ́jẹ́ ikú pa ká tó máa sọ èyí tí ń jẹ rẹ̀ mọ́lẹ̀ ó yá wá English alágẹmọ wá. kò sí má náà fún un kí ló ń gbé ẹ lè rí gbólóhùn alágẹmọ yẹn bẹ́ẹ̀ ni làwọn àyá Kùránì kan wà English kankan ò lè tú tó dàbí kẹ́ ẹ wá àwọn tí wọ́n kọ́ èdè Lárúbáwá yẹn kí wọ́n wá tú fún yín tó bá wá tú fún yín wá béèrè lọ́wọ́ pé ṣé n táwọn àfa panupọ̀ lé lórí nù tó bá níbẹ̀ ni ìtẹ́ bá wá takò ń bẹ̀ wá takò báwọn. yuwaduna man adallah wa rasulahu. ọ̀rọ̀ mú tafsiru kan pẹ̀lú èdè òyìnbó ẹ wà ní kúkútùbí ó tu ẹ wá ń ka èdè òyìnbó fún tafsiru kúkútùbí ṣé kúkútùbí gbóyìnbó ni ṣé Ibn Taymiyyah gbóyìnbó ni gbogbo àwọn tẹ́ ń lo òyìnbó fún ìṣọ́ gbóyìnbó ni ẹnìkan ló translate word ẹ̀ pẹ̀lú èdè òyìnbó kí l'assurance pé bó ṣe gbé e lẹ̀ gẹ́gẹ́ ló ṣe gbé e lẹ̀. la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. ẹ̀sìn Islam dá púpọ̀ débi pé kò fi ara ní ẹnì kankan àwọn èèyàn ni wọn ò fẹ́ gbọ́ yé kẹ́ máa lọ sọ̀rọ̀ ogun lásìkò yìí nísìn
tẹ́ bá ń sọ̀rọ̀ ogun nísìn yóò dàgbà tẹ́ ń sọ̀rọ̀ ìkànnì àmọ́ láyé ọjọ́ òun tẹ́ bá ń sọ̀rọ̀ ogun ẹ̀ ń sọ̀rọ̀ nípa akínni. Wallahi. ẹ sọ ìlú kan lẹ̀ Yorùbá yìí tí ń jẹ́ ìlú tí wọ́n ti jagun rí. Kingdom Ọ̀yọ́ kí ló fi mọ Kingdom Ọ̀yọ́ ogun ni. Ilé Ifẹ̀ ogun ni pé ìlú kan máa jẹ́ ìlú o tí wọ́n fi tẹ̀lú yẹn dó ogun ni. bọ́ lónìí ẹ ti mọ̀ pé àwọn yóò fẹ́ gbọ́ ogun wọ́n wá mọ̀mọ́ lọ mú àwọn ayé kan wá ẹni ẹ̀ gbọ́ wọ́n wá ń jagun wọ́n wá ń bẹ̀rẹ̀ àwọn lórí ìgbà yẹn ni. mo sọ kí ní kan báwọn yẹn pé Aisha àtànábì wọ́n fẹ́ra wọn nígbà tó fẹ́ra wọn gbogbo ọ̀rọ̀ yẹn pátá àti ẹ̀kọ́ àdìsí jọ o àti ẹ̀kọ́ àdìsí jọ o kéèyàn tó lè sọ̀rọ̀ yẹn yóò kọ́kọ́ padà sígbà yẹn náà. a lè sọ̀rọ̀ yẹn lónìí kò lè make sense in any way. jẹ́ ká padà sànà ká lọ sọ̀rọ̀ àná. sọ́jà báwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ padà sànà ọ̀hún ẹ jẹ́ àtẹ̀síwájú ká máa rán nǹkan mi lọ. ọ̀rọ̀ Aisha àtànábì fẹ́ra wọn ṣé wá jẹ́ kan nú àwọn ọkọ̀ wa idul Islam ni àbójá ìkánú Islam táwa múra kankan sí. mímọ̀ rẹ̀ kò láǹfààní àìmọ̀ kò kọ́ aburú bá wa àwa dúró lórí pé eléyìí gẹ́gẹ́ òun kọ́ lẹ́sìn ànábì àti Aisha fẹ́ra wọn gbogbo èyí tó lè kọ́ fẹ́ra wọn àná ni ọ̀rọ̀ àná yẹn àná ló lè dùn ẹ mọ̀ ká àwọn àtàn ẹ mọ̀ wípé ẹnìkan fẹ́ Táyé Kẹ́hìndé ẹ lè sọ wọ́n pa ẹnìkan fẹ́ Táyé Kẹ́hìndé àti kẹ́ padà sànà. ọba gbẹ́sẹ̀ lé nǹkan àpèjúwe rẹ̀ nu àbá wọn lọ bá kan ọba bá lórí ohun gbogbo wà á dẹ̀ gbéyàwó rẹ̀ wá sóde ọba dẹ̀ ní ọmọ yìí kó mọ̀ tẹ̀lé mi lọlé. ń bọ́ ba lọlé. láyé lánàá wọ́n dẹ̀ tún máa ṣe dánsákì o. kábíyèsí o. ẹnìkan oníkànnì kó dẹ̀ tún máa kí ọba yẹn lẹ́yìn. ọba kan gbẹ́sẹ̀ léyàwó mi wọ́n kan kọrin kí lẹ́yìn ẹnìjọ́ délé ni. lánàá yẹn dẹ̀rẹ̀ fáàgì ni ọ̀la ni wọ́n tún máa sáà ni pé kábíyèsí gbé ẹsẹ̀ léyàwó rẹ̀ o kú oríire o bẹ́ẹ̀ nìkan bá dán wò nísìn aláà jẹjú kábíyèsí. la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. àwọn kan náà wà nù àwọn ìtàn ilẹ̀ Yorùbá ẹ lè sọ lónìí mọ́ á dàbí ìsọkúsọ ni. Wallahi. àfi kẹ́ ẹ padà sáà yẹn tẹ́ bá wà ń kà á lónìí a kàn ń kà á níka ìtàn sagdan a kàn ń kà á kíákíá ni lórí eré àwa àfáà náà ní káwọn náà mọ̀ wá pẹ́ lórí ẹ̀ òun ni mùdíwùn náà káàsì náà sọ pé ẹ má pẹ́ lórí eléyìí ẹ kúrò lórí eléyìí ẹ má di eléyìí mú jù eléyìí ò ṣe é dì mú ó wá di wàhálà pé no mo kó mujaladat 50 wá lórí pé umuwu Aisha iye báyìí ni mujaladat 50 táwọn èèyàn ò tí ì kí wọn àwọn èèyàn ò tí ì gbàwẹ̀ wọ́n ń kó tíra 50 wá lórí ọjọ́ orí Aisha yẹn gẹ́gẹ́ fún alára ẹ̀gàn kò sọ fún mùsùlùmí kan pé kó sọ ìtàn ráńpẹ́ fún ọ nípa Aisha láàárín 2 minutes mùsùlùmí ò lè sọ̀rọ̀ 1 minute. kò mọ́. sáwà tá a mọ ta ni bàbá rẹ̀ dòní olónìí ẹlòmíì ò mọ bàbá Aisha àwa tá a mọ tàn kéékèèké nípa Aisha tá a mọ ó dàtà lẹ́gbọ́n Aisha tá a làbúrò rẹ̀ sọ ipa dáadáa Aisha yọ kan nú ẹ̀sìn ẹlòmíì ò lè sọ wọ́n wá ń dúró lórí pé umu wa Aisha fil mujalladatu al-kamisa àfà ó fún mọ́ ṣe rẹ léṣe. Allah. ìtàn tó yẹ kó mọ̀ gẹ́gẹ́ wọn ò mọ̀ nítorí máa wúlò fún wọn tá lẹ́gbọ́n rẹ̀ tá làbúrò rẹ̀ kí nípa rẹ̀ kí ló ṣe nú ẹ̀sìn ìwúlò wo ló wúlò fún ànábì tábà débì kan tábà fò kì í ṣe tó jó a kàn fò pé ẹja kú omi eléyìí jáde ó dàbí àfa kan ni ẹnìkan wá bá wọn béèrè lọ́wọ́ ẹ pé kí lorúkọ ìyàwó ṣèitọ́nù àtòrúkọ àwọn ọmọ rẹ̀ ṣèitọ́nù sì gẹ́mọ̀ kó bímọ tó pọ̀ ó dẹ̀ níyàwó àfa wa ń béèrè lọ́wọ́ ẹ pé má bínú ṣe fẹ́ gbà ìyàwó ṣèitọ́nù ni. Allah. bí o bá dàrú mọ́ lọ́wọ́ báwọn ó fẹ́ yẹ̀yẹ́ àfa ni. bẹ́ẹ̀ni. àfa àláfà ìyàwó ṣèitọ́nù ó yà túrẹ̀ pé wá aṣọ fẹ́ gbà ìyàwó ṣètọ́nù olówó gbà tó bá ti gbà fi ìyàwó ṣètọ́nù lẹ̀ jákù lórí ọ̀rọ̀ ìyàwó ṣètọ́nù kí láti fi ìyàwó ṣètọ́nù ṣe àwọn ìbéèrè kan wà dé pé kò ní wúlò kankan nínú ẹ̀sìn rárá ẹni jẹ́ jákàn lọ wò pé Kùránì wà yìí ṣàgbọ́ yé tọ́lẹ́ránsì tí à ń sọ yìí wàláhì wà nù Kùránì tẹ́ bá ti wá rí ogun Ọlọ́run ti rí pé àwọn eléyìí tọ́lẹ́ránsì ò lọ fún wọn mọ́ ni gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ ogun Ọlọ́run rí pé àwọn eléyìí ikú nìkan ló lè gba ìwà burúkú wọn lọ́wọ́ wọn rahimun lọ́lọ́run ọba láàánú tòun ti bẹ́ẹ̀ náà ó dẹ̀ pa wọn kan rẹ́ kó tó pa wọn rẹ́ ó ti tọ́lẹ́rẹ́tì wọn. àwọn tẹ́ rí tí Ọlọ́run sọ́fà náà fi pé ẹ bá wọn jà ó ti rí pé wọ́n ti bá wọn jà lákọ̀ọ́kọ́ wọ́n bá wọn jà lẹ́ẹ̀kejì wọ́n bá wọn jà lẹ́ẹ̀kẹtọ́ ni ẹ̀yin náà wá bá wọn jà ẹ mọ̀ káwọ́ gbéra. Allah. bí bẹ́ẹ̀ kọ́ àwọn eléyìí ó mọ̀ pé kẹ́sìn parẹ́ o wọ́n fẹ́ pa ẹ̀sìn rẹ ni. La ilaha illallah. gbogbo bí tábà ti ń rí ogun nu Kùránì dìfẹ́ǹdì ni wọ́n fẹ́ dáàbò bo ara wọn ni tẹ́ bá wá ní wọ́n ṣe máa jà èyí tí tọ́lọ́ náà ń bínú
Ọlọ́run tó da tán yẹn tó da tán yẹn kí ló tọ́lọ́run bínú. Tàbá ní àwọn mùsùlùmí ò da ajẹ́kúkú sọ pé Ọlọ́run ò da lẹ́nu rẹ̀ náà pé Ọlọ́run gan ò da torí ó dídì pa odidi ìran kan rẹ pẹ̀lú atẹ́gùn ó pa Nàmúrúzù rẹ kò fún láǹfààní bàbá Kọ́rú náà ń bẹ̀bẹ̀ Ọlọ́run foríjì mi Ọlọ́run ní wàá kú sẹ́yìn. Allah. Kọ́rú náà ti ń lọ báyìí ó dẹ̀ ń bẹ̀bẹ̀ pé Ọlọ́run fún mi láǹfààní last chance Ọlọ́run ní àníṣe kò sí last chance. La ilaha illallah. títí Kọ́rú náà bá jìnnà Fìráúnà náà ó ń tẹ́rì lọ́wọ́ báyìí Ọlọ́run dẹ̀ ń wo wọn wọ́n ìtọ́lọ́wọ́ tolerate Fìráúnà náà tẹ́ ẹ̀ bá ti rí tolerance ibì kan Ọlọ́run ti rí pé àwọn eléyìí understand ni but lọ́wọ́lọ́wọ́ báyìí Nàìjíríà wa inta lè fi lo tolerance ni. Tolerance. O lè bẹ́ẹ̀ ni kẹ́jà o lè gbá ẹni gẹ́ni lẹ́sẹ̀ẹ́ a sí lábẹ́ ad-dawlatul islamiyya ṣó ti bá wọn ọ̀rọ̀ kọ́rọ̀ ní kí ẹ̀mọ́ sọ pé ó dùn mí pé practice sharia law ká nípa practice sharia law ni a ti sọ orí àwọn àfa kan lẹ̀ ìwọ gan fúnra láàrẹ gan o paint sharia yẹn dáadáa. Allah. ká ní pé sharia gé orí lẹ́fẹ̀ẹ́ introduce sí wa ní Nàìjíríà Ọlọ́run níjà lè gbà láíláí. Àmín. Bàbá ó wá jẹ́ pé ntẹ́yìn ó mọ sọ lára sharia ni pé ó dùn mí pé sharia kọ́ là ń practice nílẹ̀ Yorùbá mo bá ti sórí àwọn afá kankalẹ̀ ṣé sharia nù ó dorí mélòó tá ànábì sọ kalẹ̀. Sallallahu alayhi wa sallam. Ẹnìkan wá bá ó ní mo ṣe ṣìnà ànábì sì kọ ẹ̀gbẹ́ sí ó ní mo ṣe ṣìnà ànábì tún kọ ẹ̀gbẹ́ sí ó ní mo ṣe ṣìnà ànábì tún kọ ẹ̀gbẹ́ sí ó wá bá a débi pé ó wá lọ kírun ó wá kírun tán wọ́n ànábì mo ṣe ṣìnà ẹ̀nà mí ànábì ni wọ́n tó ti kírun. Allah. Ìbẹ̀rù Ọlọ́run sọ kalẹ̀ sọ́kàn rẹ̀ ìgbà tó ń ṣe ṣìnà yẹn ni ò sí bẹ̀rù Ọlọ́run lára rẹ̀. La ilaha illallah. ó ti dá Ọlọ́run mọ́ lọ́jàre nínú tí máa ń ní ànábì lára jù ni iqamatul hadd àyàfi tó bá rí wípé tóun ò bá gbé eléyìí dìde ó lè nítumọ̀ mi. Iqamatul hadd yìí máa ń ṣe ànábì bá kan pé ẹ mọ̀ jẹ́ àkàsáré múyàn ká gé e lọ́wọ́ yóò ní ẹ wá díẹ̀ kí ló jí ṣé n tó jí wọ́ọ̀tì ní tàbí torí ẹ̀ gé ọwọ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n kọ́ tí wọ́n sọ pé ká ní pé ṣẹ̀ríà là ń lò ní àti gé ọwọ́ lọ á gé ọwọ́ tiẹ̀ náà àtẹ̀lé ló ṣẹ̀ríà lọ kí gbogbo yín má jẹgba kò bó kò sí ná. Allah. ó nà everybody náà kú náà ni. ní ti ní náà. ẹni tó fẹ́ náà yàn gan wọ́n padà nòun náà gan. Allah. nígbà tó bá náà yàn lónìí báyìí ó kàn tẹ́ àpò ẹ̀ bá wọ́ ọmọ kan fóun náà ẹ bá ti fóun náà lọ́mọ kan náà fóun náà ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ báyìí ẹ bá mú ẹ nà. yóò jẹ búlálà. wọ́n lọ dá mú bẹ́ẹ̀ ni ìwọ ló nà yẹn lánàá tó bá yà nìkan kò ní náà yẹn kankan mọ́. Allah. àdébí máa ń sá fún iqamatul hadd illa fi mawdi ibi tó ti rí pé ó lè rújú òun lẹni tó wá ń bá pé ẹ má nà ilé yẹn ẹ má gélé lọ́wọ́ ọmọ èèyàn ńlá ni ànábì ní tá bá ṣe bẹ́ẹ̀ yóò dá confusion lẹ̀ wọ́n máa wò pé a lè fi ọmọ èèyàn ńlá lẹ̀ torí délé yìí à á gé lọ́wọ́ ni torí tá a bá gé lọ́wọ́ wọ́n rò bí a torí pé ó jẹ́ ọmọ alágbára tí o bá ti jẹ́ yẹn àyà rẹ̀ máa ń jẹ́ láti practice ṣẹ̀ríà ìlẹ́yìn lẹ́yìn fẹ́ practice ṣẹ̀ríà torí tẹ́ bá múra gan wà á practice mi báyìí Ọlọ́run ló mẹjọ́ dá yóò sọ pé n tó dá yẹn kò rí bẹ́ẹ̀ o Allah. n tó dá yẹn kò rí bẹ́ẹ̀ o torí délé Islam is a peaceful religion abẹ́ Ọlọ́run ọba tààlà kí ó má gba ẹ̀sìn náà lọ́wọ́ wa àmín. àwọn afáwa tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sìn Ọlọ́run bá a lọ́rẹ̀ mi àmín. Mọ̀lánà Mudirul Markaz Ọlọ́run bá a ṣàlékún dára fún wọn gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú ọgbà Markaz Ọlọ́run dákun má dá wọn dára wọn o àmín. gbogbo àwọn afáwa tí wọ́n ń ṣiṣẹ́ káàkiri àgbáyé Ọlọ́run bá a lọ́rẹ̀ mi o àmín. ok wọ́n san bàbá Mudirul Markaz àwọn á ní kéèyàn mọ́ kí bàbá Mudirul Markaz nígbà téèyàn bá ń kíyàn tó bá fi tó ń yọ owó. tó ń kíyàn tó fi ń rówó Aljawari ẹ wo okùn yín Allah. káwá ní ẹ fi Mudirul Markaz lẹ̀ ṣé ẹ lè fi Mudirul Markaz lẹ̀ báyìí láyé. Ọlọ́run níjó bàjẹ́ àmín. kájọ́ ń gbà Ọlọ́run jẹ́ ọmọ dá sí àmín. iná àtẹnà kan fún bàbá Mudirul Markaz bismillahirrahmanirrahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. adákanjá yóò bọ́ àdébọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá àgbà Al-Hareery látọ̀nà bàbá àgbà adéwọ̀lú wọn ní náà àtẹnà kankan máa lọ sí àpò yín àfa àgbà kan wọ́n wá láti alábàràgó lọ́hùn wọ́n fẹ́ kí bàbá àgbà Al-Hareery láti ìlú alábàràgó ọ̀sẹ̀ méjì kẹta fáwọn náà ti wà lórí àbá ẹ̀ńkọ̀ ọ̀yà bisimilá ẹ kí bàbá dá ẹ dáhùn kò nídìí kọ́ dùnmọ̀ ẹ̀kọ́ wọnú. aládàgún ni o kì í ṣe alábàràgún o láti Badagry tọ Ọlọ́run járe pẹ́. inú eléyìí tá a ti mọ̀ nínú ìṣesí ni pé wáàsí máa ń síwájú ìlọ́kọ́ọ̀hù àmọ́ ó di takdim wa ta'khir lónìí nù. bisimilahi rahman rahim qasidun mimiyun kila lizalika ad-da'iyatul islami al-kabirul misali wa huwa ash-shaykh Ibrahim Ebunoluwapo Al-Hareery allazi ashhara bintifa nabuki. àwọn tí wọ́n lọ lé kéwú wọ́n mọ̀ pé kìnìún kan ń bẹ tí ń jẹ́ kífà nabuki
abẹ́ni tí ó lọ lé kéwù àtẹni tí ó lọ lé kéwù yàn ló dẹ́yìn mọ̀ ashhara min kifanabuki wa balaga fil falli ghayatan la tudraku samaha lakum ad-dahru wa tagafala ankum az-zamanu amin unwanuhu ala innahu fil ilmi shaykhun wa arifun أيا قدوة الخير الحرير المكرم أيا هبة الرحمن نعم المعلم أيا أسوة الأعلام إنك آية من الله في الدنيا وإنك معلم تبارك رب الخلق في صنع مثلكم أنت بانك قصيدة تبوا سيلوني يوسما صدق بقدم قصيدة تبا جانتوني ممان باي تبارك رب الخلق في صنع مثلكم ودل على صنع الحرير المعظم خيار من الرحمن بل سعد أسعد ينير من الأكوان ما هو مسلم فديتك نفسا في بناه مسيد أي بنك النفس يوا أتنتوني فين مفي أمي ومفي يافعين لا تغدى تنسين الإسلام فديتك نفسا في بناه مشيد وإن بناه الدين صرح متمم إليك لأمري فالحرير خليفة من الله إن الله أوفى وأرحم وإن كنت في الشك فسل أهل ذكره ستدري يقينا ما الحرير المقدم لقد ساه كل الإفك أن بلا مرى وما هو إلا سنة شات المقوم لقد خص بالعلم الجسير مكملا تراه به يعلو ويجلو توهم خلقت لدين الله سخرا ونازرا وبالخير والإحسان تحيا وتقدم إن شاء الله فيا حبة شيخ تعالى بهمة أسأل الله يبي ألا مما تقول أريد يقولوا بره ما قالوا بره نيو فيا حبة شيخ تعالى بهمة يديك بها حملا كمي مسوم ألا إنه في العلم شيخ وعارف شمائله توبتي فليست تسمم wala mamar gazini mayandai amuranjo mi abagba wala wọ́n ṣe 10,000 sí èmi mọ̀ pé baragi lẹ ti wá alábàrágù àti baragi ọ̀nà kan náà ló papọ̀ ìjọ mi ẹ mọ̀ wà bẹ́ẹ̀ wọn mayandai la hawla wala quwwata illa billah abagba aliri wọ́n appreciate ẹ̀ fún mọ́mí jami púpọ̀ bàbá àgbà aliri ẹ̀ níwà lójú kan àmín Usman awose náà tẹ́lẹ̀ fún bàbá inshallah ó ń tẹ̀sí àwọn onígbàgbé yín o ẹ̀ tún kọ́ọ̀tù wa ń bẹ̀ ànígbàgbé yín bàbá àgbà adéwọ̀lú màmí àgbà adéwọ̀lú bàbá àgbà aliri ànígbàgbé wọ́n ṣe wá lórí gan bàbá àgbà aliri iná àtẹ́ nìkan àti bàbá àgbà adéwọ̀lú náà là ń bọ̀ ń sìn bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar àmín. bàmí àgbà aliri iná àtẹ́ náà ti sọ̀kalẹ̀ à ń lọ sí ọdún bàbá àgbà olúborí nìsín tàbá kúmọ̀ ọdún bàmí àgbà adéwọ̀lú bàbá àgbà aliri ọlọ́mọ àǹsọ yín àmín. ẹ dákun ẹ yẹn dá bàbá ẹ yà wọn. wọ́n fọ̀rọ̀ ìdíyàn lówó ṣe náà. torí bàbá àgbà mi dúró mọ́ríkà sọ́wọ́n náà bàbá mi àgbà adúwọ̀ ló ń sẹ́ wàláì ọ̀nà náà jìn púpọ̀ wàláì ọ̀nà náà jìn wàláì bàbá Laylah àbá tí wọ́n wá láti Badagry wọ́n ní jí gbé wọ́n ní 10,000 yẹ wọ́n ní àkáǹtì ẹ mọ́ owó àdúrà 1,000 kó yá nísinsìnyí ó yá ẹ mọ̀ nísinsìnyí.